dìbò fún. Adémọ́lá ti ń bọ̀ ẹ pariwo ìbò gbogbo Ọ̀ṣun ìwọ la tẹ̀ka fún. Ìfẹ́ ìlú l'Adémọ́lá Yasin ọmọ Adélékè lẹ́dẹ́. Ìfẹ́ ìlú l'Adémọ́lá ẹ jẹ́ kó ṣe ẹ́ẹ̀kejì. Ìfẹ́ ìlú l'Adémọ́lá Yasin ọmọ Adélékè lẹ́dẹ́. Ìfẹ́ ìlú l'Adémọ́lá gbogbo Ọ̀ṣun ni kó ṣe lẹ́ẹ̀kejì. èrò tí roko tí rodò èmi PTA akéwé àtùpọ̀rọ̀gbọ̀rọ̀dé nípa Démọ́lá ọmọ Adélékè lọ́sùn aṣíwájú gbogbo ọmọ Ẹdẹ níbi gbogbo aṣíwájú gbogbo ọmọ Ọ̀ṣun o ṣèbí Démọ́lá ọmọ Adélékè lọ́sùn Jackson Démọ́lá ọmọ Adélékè iṣẹ́ tó ṣe lọ́sùn kìí ṣe kékeré gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe bẹ́bẹ́ ẹjẹ́ ìpẹ̀kẹ́lu díẹ̀ níbẹ̀ ni lẹ́ka ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ó sọ̀nà oníbejì láti Òṣogbo títí tó fi dé Kírun bẹ́ẹ̀ ló sọ oníbejì sẹ́dẹ̀ ó ṣe sílùú Ìjẹ̀ṣà ọ̀nà oníbejì bẹ́ẹ̀ ló ṣe káàkiri gbogbo Ọ̀ṣun ọwọ́ bọ́ sí Ìfẹ́ Òye ó ṣe bíríìjì aláfárá síbẹ̀ ó ṣe ṣòṣogbo kò sọ́nà káàbí kejì nípínlẹ̀ Ọ̀ṣun tọwọ́ Démọ́lá ọmọ Adélékè ò sí bẹ̀ fact check ní ẹjẹ́ á lò ẹjẹ́ mẹ́nubà díẹ̀ nínú tí gómìnà Démọ́lá ọmọ Adélékè ṣe lẹ́ka ètò ìlera ó tún ilé ìwòsàn alábọ́dé ṣe káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ ló tún kọ́ ilé ìwòsàn alábọ́dé tuntun míì ó faná ó somi bẹ́ẹ̀ ní ọ̀tẹ̀tì láti sanwó àwọn dókítà àti nọ́ọ̀sì káàkiri gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun iṣẹ́ abẹ ọ̀fẹ́ ìtọ́jú àwọn arúgbó bẹ́ẹ̀ ló ń sanwó gbogbo òṣìṣẹ́ fẹ̀yìntì owó tí wọ́n ti jẹ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì bílíọ̀nù tó pé bílíọ̀nù pọ̀n ọ̀sán bẹ́ẹ̀ ló tún fi owó kún owó oṣù àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì bẹ́ẹ̀ ló tún fún wọn ní ìwòsàn ọ̀fẹ́ ó tún wá sọ fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba
àwọn tí wọ́n ti gba promotion bí ọdún 12 sẹ́yìn tí wọn ò rówó ọ̀hún gbà ó di pé kán lọ kó wá ó fún gbogbo wọn lówó oṣù bẹ́ẹ̀ kò jẹ́ ká bá sálárì mọ́ full salary ló ń san fún wọn gbogbo ọmọ Ọ̀ṣun tó ń ṣiṣẹ́ lọ́ṣun ló mọ̀ wípé Démọ́lá ọmọ Adélékè ṣe bẹbẹ èèyàn tí ò rò pé òun lè kọ́lé tó jó òṣìṣẹ́ ìjọba gbogbo pátá ló ti kọ́lé ẹni tí ò rò pé òun lè ra táyà kẹ̀kẹ́ ó ti dẹni tí ń lo mọ́tò tó jó òṣìṣẹ́ ìjọba Ọ̀ṣun Démọ́lá ọmọ Adélékè ṣe púpọ̀ níbẹ̀ ó ra kátákátá fún àwọn àgbẹ̀ bẹ́ẹ̀ ló fún wọn ní fertilizer òun nǹkan ọ̀gbìn tí wọ́n mọ̀ gbìn káàkiri gbogbo tìkútòrò òpínlẹ̀ Ọ̀ṣun Démọ́lá ọmọ Adélékè tó fún wọn lówó wípé ẹ̀ tó máa fi dáko lọ kóúnjẹ ó lè bá wà láàrin ìlú torí pé bébí bá kúrò nínú ìṣẹ́bùṣe ni ló mú ọ̀nàrẹ́bù Sunday Bisi alága gbogbo ẹgbẹ́ PDP nípínlẹ̀ Ọ̀ṣun nílé lóko lọ́nà lẹ́yìn odi máa sọ fún gbogbo wa wípé ẹ má jà sọ̀bùrù ìbò tí ń bọ̀ lọ́nà yìí Démọ́lá ọmọ Adélékè ní kó sẹ́ẹ̀ kejì kí ni wọ́n jẹ gbàgbé igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Kọ́lá Adéwùsì ọmọ onífẹ̀ẹ́ oyè ẹ kú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Démọ́lá Jackson Nurudeen ọmọ Adélékè lágbára elédùà àṣeyọrí lẹ́ṣẹ̀ Alhaji Teslim Ìgbàláyé SSG ọmọ wọn lóṣogbo òròkì ó kú iṣẹ́ takuntakun tó ń ṣe nínú ìtìjọba Démọ́lá ọmọ Adélékè ò ní tẹnugbó bí ọwọ́ ó dilé onítèmi Alhaji Kazeem Akínlẹ́yẹ Chief of Staff ọmọ ẹdẹmọ̀pọ̀ àrógún oríire òní burú bí orí adìrẹ tó yẹ ìdúdú òkú iṣẹ́ takuntakun tó ń ṣe fún Démọ́lá ọmọ Adélékè nípínlẹ̀ Ọ̀ṣun òní kàgbákò. Right Honourable Adéwálé Olúmídé Ẹgbẹ́dùn abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Honourable Akínyọdé Abídèmí Oyèwùsì igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Honourable Kòfúrọ́lá Adéwùmí olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jù nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ kú iṣẹ́ ribiribi ẹ sì kú àfọwọ́sowọ́pọ̀ lórí kí Démọ́lá Jackson Nurudeen ọmọ Adélékè kó lè ṣàṣeyọrí àti àṣeyege ẹ wá máa gbọ́ mi ṣiṣẹ́ tí ń sọmọ ewúrẹ́ tó fi ń pòyẹ́ kò ní í ṣe yín ẹ bá ń ṣàbíkẹ́ pé tó àmì mi. gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun o ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà àwọn olè tó ti tọ́lá ìpínlẹ̀ Ọ̀ṣun wò rí wọ́n láwọn ń bọ̀ àti àwọn alábọ̀dé tán láwọn ń bọ̀ wá ẹ má gbà fún wọn Démọ́lá ọmọ Adélékè ni ẹ dìbò fún ẹ túyáyá ẹ túyáyà ẹ tẹ̀ ẹ́ sínú ẹgbẹ́ ọlọ́bìrẹ́là Démọ́lá ọmọ Adélékè ni ìmọ́lẹ̀ láfẹ́kọ́ máa tàn lọ́sùn àwọn òkókùkù mọ́ ló mú mi rìn gbòòrò wò èmi PTA Akéwì Àtùpọ̀rọ̀ tẹ̀ gbòòrò wò mo rí i wípé ó ṣe bẹbẹ kìí ṣe bẹ́ẹ̀ rárá o. Adémọ́lá ni